ta ló gbé olórin Fuji Tope Nautical sókè láàrin Òṣùpá Saheed àti Pasuma? Èwo nínú wọn ló lọ́wọ́ sí bó ṣe gòkè? Tope Nautical mà ló fúnra ẹ̀ tú ọ̀rọ̀ kalẹ̀ olórí stage ńgbà tó ń kọrin. Kí ló sọ pa Pasuma, irú èèyàn tí Pasuma jẹ́ àti irú èèyàn tí Saheed Osupa jẹ́? Ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí o. Èwo nínú wọn lórí pé Tope Nautical ò ṣẹ̀wọ̀n nígbàkigbà tó bá fa wàhálà ńgbà yẹn? Èwo nínú wọn ló sọ wípé ó nọ́ọ̀sì òun látọjọ́ tó ti pẹ́ tóun fi di olórin ńlá báyìí? Tope Nautical fúnra ẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ ó sọ gbogbo ohun tó mọ̀ nípa Òṣùpá, ìbáṣepọ̀ pẹ̀lú Òṣùpá àti Pasuma. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí o. Gbogbo tá a bá ṣe ká máa rántí ọjọ́ ọ̀la o, nítorí irú nǹkan tí Tope Nautical yìí ṣe nítorí ètò sọ yìí náà ni o, nítorí pé kò gbàgbé àwọn nǹkan tí wọ́n ṣe fún. Kí gan-an ni Pasuma ṣe fún Tope Nautical? Kí ni Saheed Osupa náà ṣe fún àwọn méjèèjì? Rọ̀ wọ́n wá sórí stage ẹgbọ́ fúnra yìí. Ọmọ Òṣùpá ni mí, Saheed Osupa ni mo jẹ́, àbúrò Àlàbí Jíbọ́lá ni mí, Saheed Osupa ni mo tún jẹ́, bí mo ṣe jẹ́ ọmọ Òṣùpá, Big Daddy mi Àyìnláńdé, orí à kẹ́tọ́ lè borí Òṣùpá Saheed lẹ́nu mi, mo lóhùn tèmi, ṣùgbọ́n ṣe Fújì ẹni tó gbọ́ bẹ́ẹ̀ sí mi lẹ́nu tó ní kí n máa jẹ́ aláti Òṣùpá Saheed ìjọmọ ńlá, òun ló fa omi sókè bàbọ̀gbọ́n, ariwo lè pọ̀ ọmọ ṣùgbọ́n síbẹ̀ aláyé mi ni. Kí n tó wá bọ́ sí gbòòrò kan tó mọ̀ mí rárá, ní Jíbọ́lá ti nọ́ọ̀sì mi tó jẹ́ ti bá fa wàhálà ní gbòòrò nínú àdúgbò, Àjíbọ́lá ló máa dòfin ó dúró tán. Ọmọ yìí ò ní ṣẹ̀wọ̀n náà ti kà dọ́gba, ṣèbó lólórí ni ẹ́, kí ló dé tó máa fa wàhálà gan-an bàbá ọgbọ́n dọ́gba o. Olórí gidi ni mí tí mo dá ń tọ́, ó yá mẹ́lọ bàbá ọgbọ́n dọ́gba. Ẹ rí omi tí mo gbórí sí tó ti ń sọ jáde inú ọpọlọ, kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ mi kàn tẹ́sí o. Confirmation ṣàlòdù tí mo tó ọgbọ́n orí ní ìyẹ̀yẹ jàbára owó. Tupac yé tòkìní mo gbére mi dé, tòkìní tòkèjì bó ti yàtọ̀ sí tẹ̀sí, ṣẹ́ni bóyì ní nítorí tí mo dùdú yẹ lọ, wọ́n dé fọ ìsẹ́nu kánú mo di dandan, bébí sẹ́nu tọ́pẹ́. Ọjọ́ tó bá dọ́rú ẹ̀ wò á wulẹ̀, ó ní wọ́n ti jẹ́ tí mi lọ, wọ́n ti jẹ́ tí mi lọ o. Wọ́n ní wọ́n ti jẹ́ tí mi lọ, wọ́n ti jẹ́ tí mi lọ o. Ọmọ mi ń dáhùn kankan mọ́, ọ̀rọ̀ owó ló bá mi o, ọ̀rọ̀ ajé ló bá mi, ọ̀rọ̀ tí ó bá owó. Ẹ jọ̀ọ́ ẹ máa gbé dọ́dọ̀ mi o, lórí wọn ti gbé tí mi lọ. Ó ṣàkólà tó kọ́ Fújì yìí ṣe mọ́ ọ, aṣojú ìtọ́pẹ́ gbogbo Ọ̀ṣun, iná bàbá olóró àgbẹ̀là o, gbogbo wa làwọn kọ́ Fújì láàtà òfin ló lọ, iná bàbá olóró ìtọ́pẹ́ tọ́pẹ́ náà ti bàbá àgbọ̀gbọ́, bàbá dọ̀là ní káyọ̀dé òdòdó tọ́pẹ́. Tupac ó yà sọ fún wọn kó tàǹtà òtótó. Ọmọ pẹ́ àlò tàǹtà òtótó, ó ti bèèrè pé ó ti dà ọjọ́ sí o, àṣàkà tí ó sùn tí o, àṣàkà tí o. Olùbáyé
àwọn àjànà tí ó gídé ògbó wọ́n ti ra ẹ̀tọ́ gbẹ̀ ọ́ àjànà tí ó gídé ògbó. àwọn àjànà tí ó gídé ògbó ẹ máa jànà tí ó gídé ògbó dọ́gbẹ́ torí pé kò ní náà jẹ́ àwọn ẹ̀rọ yá mẹ́lọ́mọ̀ ọ̀gbọ́n tó gbé dọ́gbẹ́ náà ti ga bàbá owó. òun nìyẹn o ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ ohun tí Tope Nautical sọ lórí àwọn olórin ńláńlá méjì yìí. Tope Nautical olórin fújì lòun náà fúnra ẹ̀ ó sì sọ bóun ṣe dàgbà gbogbo ẹ̀ lẹ ti gbọ́ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn nípa ohun tó sọ nípa Pasuma àti Saheed Osupa. Bó ti jẹ́ wípé oríṣiríṣi náà ni à ń gbọ́ lágbo àwọn olórin fújì àmọ́ èyí tó sọ yìí nípa Pasuma àti Osupa náà ó ṣe díẹ̀ ó lágbára. ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ̀ dá sí ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. I love you. Follow ọjà fún ìpolówó ọjà WhatsApp number page.